ẹ̀dẹ́kùn ìbéèrè tí mo bá fẹ́ béèrè ni pé ṣe ṣẹlẹ̀ lẹ́sẹ̀ rí pé láti ìgbà tí ààrẹ Donald Trump àtìgbà tó ti kéde pé àwọn fẹ́ wá Nàìjíríà pé wọ́n ń pa àwọn ẹlẹ́sìn Kristẹni tẹ́ báwo lágbàdo sọ̀rọ̀ ni ìjìyàn gbé tó wá lé sí kí ló fà tó fi lé sí kí ló fà Gumi lásìkò yìí lójú pọ̀ lára Gumi bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ tí Sheikh Ahmad Gumi ń gbé lórí ọ̀rọ̀ àwọn bandits ó yé wọn ó yé Ọlọ́run tó dá wọn àtàwọn tí wọ́n jọ ń gbé ṣùgbọ́n àwọn tí wọ́n gbé wá pẹ̀lú ọkọ̀ tí wọ́n ti lẹ̀ mọ́ Dr. Ahmad Gumi la kò yẹ wọn ó lè jìnnì fáìtì wọn wá ru àpéjọpọ̀ bá ń pàápàá lọ nílẹ̀ Yorùbá níbi tó lójú pọ̀ lára wa mùsùlùmí ó tilẹ̀ jẹ́ pé ogun tí wọ́n sọ pa mùsùlùmí irọ́ tó fojú wọn ni tí ẹni tó bá nílà káì tó sì fòdòdó tó mọ̀ pé irọ́ ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan ni ìfaramọ́ ìgbésẹ̀ yìí ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ náà ṣùgbọ́n káwọn wò ní pé àwọn àfáà tí àwọn kan wá ń gbé káàkiri pé àwọn àfáà tó wà ń bẹ̀ wọ́n tún di wọn wọ́n ó líìsì ókọ wọn tí wọ́n bá líìsì ókọ àwọn àfáà tó wà ń bẹ̀ kò sábúrú ń bẹ̀ kódà ìlú tó ń gbàjọ bá mọ̀ pé tí wọ́n bá líìsì ókọ àwọn àfáà tó wà ń bẹ̀ kí wọ́n lọ ṣèwádìí wọn dáadáa bó ló ń kálukú wọn ṣe ládùúgbò wọn ipa àwọn oníyàn kó nínú ìtìyẹn wà tó jẹ́ padà dáadáa nípa ètò ààbò tọ́bẹ̀ látòrí Sheikh Daud Ìmọ̀ràn-mọ́lá àti mufti àgbà fúnlẹ̀ Yorùbá orí bàbá wa Wazir bàbá wa Isa Akindele ẹ má gbàgbé ìmáàmù Àkúrẹ́ náà wà bẹ́ẹ̀ nínú àwọn tó wà tẹ́yìn di program yìí bàbá Kúnlé Sanni gbogbo alamọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ sẹ́ńtọ́ pamọ́ tẹ́fẹ́sẹ̀ mọ́ wákàtí gbogbo lọ́wọ́ Chief Imam Lẹ́kì náà wà bẹ́ẹ̀ sí gbogbo àwọn ènìyàn lọ bí àpéjọpọ̀ aburú ibẹ̀ ẹ̀kọ́ mo ti ń lọ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 2014 ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ 2014 gómìnà tó wà lórí ipò nígbà náà ó ní ẹnjìníà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá tí Goodluck Ebele Jonathan sì wà lórí ipò ààrẹ nígbà náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìlú kan wà tí wọ́n pè ní Ìkònífín nípínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2014 tí í ṣe ọjọ́ Sunday pásítọ̀ kan ṣọ́ọ̀ṣì kan wà ń bẹ̀ pásítọ̀ ẹnìkan wà ní Ìkònífín yẹn òun ni alága ìgbìmọ̀ ọmọlẹ́yìn Jésù camp president òun ni chairman camp president Ọláolúwa nígbà yẹn ní ìjọba ìbílẹ̀ Ọláolúwa tí ìlú tí wọ́n pè ní Ìkònífín wà orúkọ pásítọ̀ yìí jẹ́ pásítọ̀ Ọlátókè lórúkọ pásítọ̀ yìí tó jẹ́ president fún àwọn tán ní Ọláolúwa ní 2014 ní tí mo sọ yìí kí ló wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ ní ilé ìjọsìn wọn ní church wọn tí ó jẹ́ Baptist Church ní Ìkònífín kí la fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn kẹ́kẹ̀dé ni wọ́n múra gẹ́gẹ́ bá àwọn bandits àwọn Boko Haram ṣe máa múra tí wọ́n wé láwàní tí wọ́n lè jópa tí wọ́n ṣe gbẹ̀ pa tí múra wọn dọ̀tí mùsùlùmí tí wọ́n wé láwàní wọ́n sá bẹ̀rẹ̀ sí ju báńgà gbàgbàgbà lè wá àwọn tó wà ní ilé ìjọsìn lọ́wọ́ gbà náà wọ́n kálukú sásálà fẹ́ náà ẹ̀rù gbà wọ́n kálukú túká kálukú fọ́nká ṣùgbọ́n àwọn aráàlú wọ́n gbọ́ lábàárẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní kóbó wọ́n bẹ̀rẹ̀ sí lé wọn lọ sínú igbó nígbà Ọlọ́run sákàdá pé wọ́n mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà tí wọ́n mú wọn tí wọ́n ṣe ojú wọn ó di ọmọ ìjọ ilé ìjọsìn tí wọ́n lọ ju báńgà sí gangan ní chọ́ọ̀tì àwọn ọmọ chọ́ọ̀tì gangan nígbà tó ń rọ ilé lójú ẹ̀ táwọn aráàlú tí wọ́n fẹ́ di pàpà tí wọ́n lọ kó tó gbọ́n pọ́n fáwọn agbófinró wọ́n láti máa jẹ́wọ́ wípé àwọn àti pásítọ̀ yẹn làwọn jọ lẹ̀dí àpòpọ̀ láti ṣe bí Boko Haram. ó kọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mú nígbà yẹn ó kọ ẹni àkọ́kọ́ Emmanuel Àtàndá ẹlẹ́ẹ̀kejì ni Peter Oyedepo ẹlẹ́ẹ̀kẹta ni Ògúnníyì Babátọ́pẹ́ àwọn mẹ́ta tí wọ́n múra bí Boko Haram. nígbà tá à ń sọ yìí gbogbo àwọn tó bá rántí ìgbà tí mò ń sọ ìgbà yìí ni Malam Yusuf Adépọ̀jù Akadi ni wọ́n fẹ́ wá sí Ìwó wọ́n fẹ́ wá sí program tí wọ́n máa ṣe ní Ìwó tí ó kó Ìwó Ayédìlọ́lálúwa níbi tí ìlú Ìwà tí ó kó sínú wọ́n á hun ète yìí nígbà yẹn ọ̀rọ̀ ìsá nígbà náà níbi gbogbo àwọn ìṣọ̀kan mùsùlùmí ní Ìwó gbogbo ẹ̀ wọ́n dá sí nígbà náà ọ̀rọ̀ ilé nígbà náà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà paná ọ̀rọ̀ yìí ibi pẹ́ ní ẹ̀kọ́ ọ̀gbọ́n jẹ́wọ́ nígbà náà kí ni pásítọ̀ yẹn padà sọ pásítọ̀ yẹn ní nígbà tí wọ́n falọ̀ fàbọ̀ tọ́rọ̀ dójú ẹ̀ pásítọ̀ yẹn ní àwọn ń ṣe kọ́mẹ́dì nígbà yẹn làwọn ń ṣe ní pásítọ̀ yẹn padà yí ọ̀rọ̀ yẹn sí ẹ wá imagine kó wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ bí wàá lọ bẹ́ẹ̀ gbà náà táwọn èèyàn sá lọ tí wọn ò rí ẹ mú ẹ mọ orúkọ olè mọ̀ tí wọ́n sọ àfáà tí wọ́n wà ní Ìwó Ayédìlọ́lálúwa àti nípínlẹ̀ Ọ̀ṣun a mọ̀ pé n tó súnmọ́ ni pé lẹ́yìn lórí sí àwọn kan náà pa àmọ́ ṣẹlẹ̀ bí wọ́n máa sọ pé wọ́n kàn jíyàn gbé pẹ́pà náà wọ́n mọ̀ jíra wọn gbé wọ́n mọ̀ bèrè rẹ̀ ransom tí wọ́n fi sọ àwọn àfáà ló kọ̀ burú bákan náà ìkànnù
alága tó jẹ́ kínní tó jẹ́ olórí kan lórílẹ̀-èdè Nàìjíríà nígbà kan Oríṣẹ́ Jáfà àbíkínní gbà báyẹn ayọ̀ kínní kan Fẹ́mi Oríṣẹ́ Jáfà àbílò pa báyẹn gbà yẹn tí wọ́n mú ní South Africa $10 million fún nǹkan ogun bí wọ́n fẹ́ lọ ra nǹkan ogun $10 million. Ẹ dákun ọ̀rọ̀ yẹn gbà yẹn bó ṣe lókè tọ́lọ́lẹ̀ wọ́n mọ̀ pa náà ìmọ̀ ní ìgbà yẹn ní Goodluck Jonathan wà lórí ìwà rẹ̀ nígbà tí wọ́n falọ̀ fàbọ̀ wọ́n ní ìjọba lọ́rùn ní $10 million ní nǹkan ogun pé nígbà tí wọ́n falọ̀ fàbọ̀ pé wọ́n pa náà rẹ̀ pé ìjọba lọ́rùn torí pé wọ́n fẹ́ ta nǹkan ogun fún ìjọba wọ́n wá náà ti wá gbéran odidi pásítọ̀ olórí kan ní Nàìjíríà ní wá gbéran pé kọ́ lọ ra wá. Ẹ dákun tó ṣe é ṣe bẹ́ẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé àáfàá kan àbí àgbà àáfàá kan bóyá nílẹ̀ Haúsá ni o bóyá nílẹ̀ Yorùbá ni bóyá nílẹ̀ Ìgbò ni wọ́n á rán irú nǹkan bẹ́ẹ̀ bọ́ sí lọ́wọ́ máa dín nǹkan tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìkànnù ní Plateau recently gbogbo aláwo fọ́nrán náà rè Reverend Father ni wọ́n mú AK-47 ìbọn àtàwọn ìbọn ìléwọ́ pistol kékeré yẹn ní wọ́n bá lọ́wọ́ pásítọ̀ ti rí níbo ni kéèsì wà ní níbo lọ́rọ̀ wà báyìí níbo ni kéèsì yẹn wà. Èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n àdánwò tó bá mùsùlùmí ni pé mùsùlùmí ò ní mídíà ò fẹ́fọ̀ mùsùlùmí mídíà ò sí kíni mídíà ò fẹ́fọ̀ àwa mùsùlùmí ṣùgbọ́n táwọn ní pé pẹ̀lú ògbó lọ́wọ́ Ọlọ́run bá lọ àbọ̀ sí kíni àbọ̀ ń bọ̀ nítorí pé wọ́n á ṣe prógáàmù ní Ìbàdàn ṣé ti wọ́n á invite Gumi wá síbẹ̀ ṣé invite àwọn afáàdé gbogbo àwọn afáàdé ń wò tó wà ń bẹ̀ wọ́n invite wọn bẹ̀ ni o àmọ́ tẹnumọ́ dọ́là wọ́n invite wọn bẹ̀ ni pé wọ́n wá attend the program ìyẹn ọ̀sọ́ wọn di agbésùnmọ̀mí ọ̀sọ́ wọn di afẹ̀míṣòfò gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn kan ti ń pariwo lórí ẹ̀rọ àgbàgbé ẹ̀rí kọ́mẹ̀ntì ọ̀lọ́ ẹlòmíì ó ṣe pé ẹ̀kẹ́kẹ́ tí ó ṣe pẹ̀tọ́sẹ̀ yóò mọ ọmọ rẹ̀ gbogbo àwọn tá a kálẹ̀ lọ lẹ́yìn yẹn níbo ni kéèsì wọn wà lónìí kéèsì yẹn wọ́n ti bẹ́ẹ̀rì ẹ̀ wọ́n ti bò mọ́lẹ̀ ẹ̀jẹ̀ abẹ̀rù Ọlọ́run. Saddam Hussein wọ́n mọ̀ ní ó ní àdó olóró tó lè pa odidi tó lè fẹ̀mí ṣòfò tó lè pa kínírun tó lè parun wọ́n sì mú Saddam Hussein wọ́n sì pa lọ́jọ́ Iléyá wọ́n pa tán kí ni àwọn tí wọ́n pa sọ wọ́n ní àwọn ṣe mistake ni àwọn sẹ́ẹ̀ rí pé kò ní àdó olóró kankan tó lè pa yanyan. Gaddafi Libya ńkọ́ Muammar Gaddafi àwọn Libya sì lè gbàgbé nígbà táwọn Libya ti ń pariwo ńgbà náà kíní kankan Gaddafi nígbà pa Gaddafi kankan ní à ń sọ lórí kíní pa Gaddafi lé lórí torí kó jẹ́ mùsùlùmí Saddam Hussein torí kó jẹ́ mùsùlùmí. Àwọn àjọ Boko Haram ISWAP kíní kan bandit yìí mọ iye àtàtì mú ẹ bá àwọn helicopter làwọn wòye àtọ́bọ́lẹ̀ ní ìṣẹ́jọ́ mùsùlùmí tí wọ́n lọ gbé nǹkan fáwọn bandit Boko Haram náà gbó. ẹjọ́kùn ìbéèrè mú ẹ̀já àti làákà ẹ̀rọ gbogbo ẹ̀yìn tẹ̀sí jẹ́ mùsùlùmí dáhìn náà ń pariwo pé igbá o ìkọ̀kọ̀ bàbá sásùn nǹkan kan àwọn àfáàtọ̀ wà ń bẹ wọn gbọ́dọ̀ mú ọbọ̀ta ẹni tó fẹ́ jẹ́ máàmù tí máàmù ọ̀tẹ̀ lọ́wọ́ kọ́ mọ́ fi kanra ilé kọ́ mọ́ fi dá wàhálà lẹ́nu ẹ̀sìn ilẹ̀ Yorùbá o ẹ sọ fún un. àwọn táwọn náà sì gbọ́ torí pé àwọn tó jẹ́ àlùsùn náà wọn ò pọn lọ́wọ́ táwọn náà ń pariwo táwọn kan gbogbo àwọn tó wà níbi fúgàmù ọjọ́ náà kì í sáájú sínú nìkan ló wà ń bẹ o àwọn èèyàn náà wà ń bẹ tá a mọ̀ dáadáa o tí wọ́n wà ń bẹ dáadáa ní àwọn tó wà ń bẹ ọjọ́ náà ìmáàmù Akóredé ìmáàmù Àkúrẹ́ ṣé wọ́n ṣe àwọn ṣé ara àwọn èèyàn náà pẹ̀lú wa ìdílé kan fẹsọ̀ ní gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbàgbà ẹ̀sìn tẹ organize fúgàmù yìí tó kó gba àwọn àfa ńláńlá sínú ẹ̀yin fáìtì wọn bẹ̀ ẹ dákun ó wù wá kẹ́sì press release lórí ọ̀rọ̀ yìí ó wà kẹ́sì press release lórí ọ̀rọ̀ yìí kẹ́sì àfọ̀mọ́ àwọn táwọn èèyàn ń parọ́ mọ́ tí wọ́n ń gbé àwòrán káàkiri gbé yan kíní kan gbà wò ó sì wà kẹ́sì press release ìmọ̀ tí ọ̀bà wa jẹ mọ́ bẹ́ẹ̀ ẹnì mọ́ sí àwa gbọ́ yín yé àwa ò gbèmí gẹ́gẹ́ bí ẹni tó dúró ọmọ Yorùbá mi gbọ́ yín yé àtàwọn kọ̀ọ̀kan wọ́n gbọ́ yín yé ṣùgbọ́n àwọn tẹ́ pé wọ́n àbòsí láti lè jẹ́ ká yọ́ mọ̀ pàbòsí láwọn tí wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ jẹmọ́ kẹ́sì press conference kẹ́sì press release kẹ́sì press conference káwọn gbọ́ yín káwọn èèyàn gbọ́n tó mọ́ tẹ́ gbé kalẹ̀ pẹ́yìn lẹ́ gbé kalẹ̀ orí ọmọ Yorùbá ìní sàlàyé jù báyìí lọ